béèyàn bá mọ tí ọ̀sọ̀ tó bá jáde tí ń bá ń wò bí ìgbà wọn kì bọ̀ọ̀lì bọ̀ náà tí wọ́n ń gbé kìnní kankan àfa wọ́n sọ bó ti jẹ́ fún àfa ìwà Islam ẹ wá wọ àwọn àgbààgbà èéṣe tí ń rúwà yìí mọ́tẹ́mì ń sọ fà àwárẹ́ nìkan kan pẹ́ nìkan. ó pẹ́ padà rẹ̀ jà náà. àwọn àgbàlagbà sì ń bẹ̀ ọlọ́mọ balẹ̀ wọn jẹ́ wọ́n fi kankan ṣe wọn àwọn ń wòran ni wọ́n ń wò wá pé tó bẹ̀rẹ̀ bá ba dé. kálukú náà jábọ̀ fọlọ́n. kálukú jábọ̀ fọlọ́n bí àwọn bá ń lọ fọ̀rọ̀ tì sínú ni pé ẹ máa ntọ́ bá wù yín ẹ máa wí kálukú jábọ̀ fọlọ́n. afa àwẹ̀ wà Islam. bá mọ tí ọ̀sọ̀ tó bá jáde tí ń bá ń wò bí ìgbà wọn kì bọ̀ọ̀lì bọ̀ náà tí wọ́n ń gbé kìnní kankan àfa wọ́n sọ bó ti jẹ́ fún àwọn kan wọ́n ní ọ̀rọ̀ lẹ́nu àmọ́ wọ́n wá ń retí kí fìtínà kan ṣẹlẹ̀ káwọn jáde sáyé sọ̀rọ̀ àwọn kan àṣàwọn lọ́lọ́rọ̀ ọ̀rọ̀ orí sí ni kì í sọ̀rọ̀ ọbú àwọn ń bẹ afẹ́wà Islam ẹ wá wá àwùjọ àwọn afá lónìí òtójọ́ mẹ́ta náà afẹ́wà Islam sọ náà nù àrí mi sọ. afẹ́wà Islam ẹ wá wá àwùjọ ọlọ́mọ tí ó lónìí afẹ́wà Islam ẹ wá wá àwọn àgbààgbà èéṣe tí ń rúwà yìí mọ́tẹ́mì ń sọ fà àwárẹ́ nìkan kan pẹ́ nìkan. ó pẹ́ padà rẹ̀ jà náà. àwọn àgbàlagbà sì ń bẹ̀ ọlọ́mọ balẹ̀ wọn jẹ́ wọ́n fi kankan ṣe wọn àwọn ń wòran ni wọ́n ń wò wá pé tó bẹ̀rẹ̀ bá ba dé. kálukú náà jábọ̀ fọlọ́n. kálukú jábọ̀ fọlọ́n bí àwọn bá ń lọ fọ̀rọ̀ tì sínú ni pé ẹ máa ntọ́ bá wù yín ẹ máa wí kálukú jábọ̀ fọlọ́n. òpin ọ̀rọ̀ láyé nù gbogbo wa lá jábọ̀ fọlọ́n. bàbá kan kìí ṣẹgbẹ́ bàbá kan táwọn bàbá tiẹ̀ tó láàrin wọn iṣẹ́ táwọn bàbá méjèèjì tẹ́ ń fi rí wọn gbára wọn yìí tí wọ́n ṣe iṣẹ́ bàbá ta ló ṣe àwọn bàbá tiwa wọ́n fọlá àwọn bẹ lọ́hùn ni láwọn bàbá tẹ́ ń pọ̀ kan jù kan ọ̀kẹ́ ìṣẹ́gbẹ́ ọ̀kan mọ kéwú ọ̀kan ọ̀mọ kéwú. ọ̀rọ̀ ti di pé elégbè ní mọ̀ mọ́rin pẹ́ yóò mọ̀rin gùn àbí kí elégbè bá ti dákẹ́ gbogbo ẹ̀ náà padà tán. gbogbo yóò padà tán. ẹ̀já máa ṣe tọ́ba tó kàn lọ. yóò padà tán à ń pààrọ̀ fèmí àti wọ́sí ẹ̀ tí ń bá ń gbọ́ pẹ̀lú làákà ìmí ti ń sọ yìí. afẹ́wẹ̀ Islam hikmatul yawm ọ̀rọ̀ wa lónìí tadullu ala tanbihi àtún tara wájú nù ní bálùkọ́lá ní ti ṣe ni òun náà ń ta wájú ni onífàlà àìbọn kò sí láì fi ń bẹ̀ iza sa'ida shaqiyun belérí ibú bá dé lérí ire láì fi ó sì bẹ̀ wa ra'sul aib ẹ wá rí eléri àléébù láyé ra'sul aib eléri àléébù láyé àyẹ̀ṣkà sàáyé bó ti rí nù. wàrà asùlẹ̀ àìbí àyẹ̀ṣkà sàáyídà. kéléri rè kọ́ wá dé lérí ibú sẹ́ẹ̀rí pé nǹkan dé sẹ́ẹ̀rí pàpàdà sí ibú wọlé dé wẹ́rẹ́ lọ́dọ̀ ẹni ọba ni ó ṣerú ẹ̀ ìwọ tí wọ́n ń wò léèyàn rè tọ́wádé èèyàn bú látara ọ̀rọ̀ tí ó dáa látara ìrìn tí ó dáa látara ìwà tí ó dáa látara àníyàn tí ó dáa látara àṣesí tí ó dáa. fala aibun idha sa'ida shaqiyyun. kò sí láì fi ń bẹ̀ eléyìí kúrò yẹn wá sí lérí ire. àìbí yashqa sa'ida. àmọ́ eléyìí ire àwọn àdé lórí ibú àmọ́ wá pé kí ló dé kìí ṣe báyìí tẹ́lẹ̀ èé ṣe kìí rí báyìí tẹ́lẹ̀ èé ṣe ọ̀rọ̀ rẹ̀ ní sọ tẹ́lẹ̀ kí ló dé àmọ́ àṣẹ láì fi yíyan wadalilu haza àmọ́ ìtọ́ka lórí ilé ìtawí falyahzar kullu wahidin minna ẹnì kọ̀ọ̀kan nù wa kọ́ wa lọ sọ́ra o min kalamil kibriya àwọn tí mo ṣokùnfà rẹ̀ láfẹ́ mọ́ ẹni léwu ọ̀rọ̀ girimankayi ọ̀rọ̀ ta ni ó bí mi tó sì mọ̀ pé Ọlọ́run ó bí òun kó tiẹ̀ tó kan Ọlọ́run ayé nísìn ayé ti ó ti tẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọ́n bí ìyàn láyé kó tó kan ọ̀dọ̀ Ọlọ́run afẹ́wà Islam
wa akhlaqil kibriya àtàwọn àwa mọ́tòmọ́tò ta ni òkè mo ṣe hurú wà yìí ọmọ ìyá kan náà ni wọ́n kẹ́dà ọ sọ́ra fún wa af'alil kibriya ẹ̀gbọ́n wọn gangan wà nù ni àwọn ṣe mọ́tòmọ́tò kẹ́dà ó jìnà sí kọ́ sọ́rọ̀ ẹ̀ li'anna iblisa kana ismuhu fi sama'i dunya al-'abid torí pé èṣù tẹ́rìnì ṣètánì tẹ́rìnì ó kọ rẹ̀ ní sánmà ayé ní tẹ́lẹ̀ kéré ìwó tó wọlé wá ọlọ́run gbogbo etí tí ń gbé tó àṣẹ Abdul-Jannah ní Diamond 88.7 láàrọ̀ abẹ́ ọlọ́run pátá lápọ̀mọ́jì àṣírí ibù àtàwọn tá à ń ṣe náà ni àti pápọ̀ mọ́jì àṣírí ibù látara ọ̀rọ̀ èèyàn ṣe látara ìdùnnú sí tọ́lọ́run ṣe èèyàn ṣe látara ìgbà fún bí ọlọ́run gbé nǹkan sí èèyàn ṣe bẹ́ẹ̀ ni wájú ọmọ jẹ́ ìpàkọ́ ọmọ tẹ̀lé ni ọ̀sọ́gbọ́n tẹ̀lé dá wájú ọmọ jẹ́ ìpàkọ́ ọmọ tẹ̀lé ni tálíkì àmọ́ ọlọ́run èdè. tẹ́yìn bá tiẹ̀ ti múra tó bá ṣe dáadáa pẹ̀lú wájú ntọ́lọ̀ ń ṣe fún wájú wọn náà ó ṣe fóun náà. ntọ́lọ̀ ń ṣe fún wájú tó ṣe fóun náà. fàníyàn dáadáa tẹ̀lé. àbẹ́ Islam táyà ìlú ayé tán táyà yóò fi gbóhùn ọ̀jà yìí wọ́n tọ́lọ̀ wọn kánṣu ẹ̀kẹ́ mọ́jà yìí má lè kẹ́ àmọ̀ lọ́kàn táyà wájú mọ́tò tẹ̀yìn ò lè bá. ok bó ti lè sáré tó. bó ti wù kí mọ́tò ni ó lè sáré tó ẹ wo bàálù ni òun ló lè sáré jù táyà ẹ̀yìn rẹ̀ ò lè bá tiwájú nǹkan dénú kò sì ní í bà afẹ́ Islam wọ́n fi fa níyà. فلا عيب إذا سعد شقي فلا عيب إذا سعد شقي ورأس العيب أن يشقى سعيدا. ọ̀yá ìyàfa ẹ wo nǹkan wà fẹ́ Islam o wọ́n fi thalitha al-'arif sáàmì ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá ń pè èṣù wọ́n ń pè ní al-'arif ọkọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ nù ni ẹ wo afáwà Islam ọlọ́run wọ́n jà sí rí búrẹ́ ayò ọlọ́run wọ́n fi khamisa sáàmì ẹlẹ́ẹ̀karùn-ún ṣètánì ọkọ̀ tí ń jẹ́ ń jọ náà tẹ́rí ibú èdè ni wọ́n jẹ́ at-taqiyyun. Ọlọ́run àtẹnẹ tí ń fi táwọn náà ń fẹ́ àwọn náà wọ́n jẹ́ ìrìbú ọba wa ọlọ́run wọ́n jẹ́ ìrìbú ọba wa at-taqiyyun bẹ́ẹ̀ ìrìbú bá dé yìí ó sì máa sọ tí ọ̀yẹ́ kọ́ sọ wọ́n pe wọ́n pe apàdà sí ibú dé ní jẹ́ ń bẹ̀ wọ́n àmọ́ wọ́n fi lawhil mahfuz inú wàhálà ọlọ́run ni wọ́n jẹ́ Iblis. azali. La ilaha illallah. ọlọ́run o ilé àwọn àfáà wa ọlọ́run mọ́jọ dahoro. Àmín. ilé àfáà àwọn bàbá kékeré ọlọ́wọ́ bọ́ tí wọ́n tẹ amọ̀rì yìí èṣù wa gbàgbé nípa àtibọ̀tán ọ̀rọ̀ rẹ̀. fala tanza akibata amrik ìwọ ọmọ ìyá mi má gbàgbé o àtibọ̀tán ọ̀rọ̀ rẹ̀ o jẹ́rù ọmọ bá o nbo ni ó wò sí o nbo ni ó ṣubú sí o nbo lọ́ọ́ sọ ẹrù ká o ṣé n tó ń bá bọ̀ látàárọ̀ lọ́bàdàlẹ́ bó o ti mọ ọlọ́run sìn dáadáa ni ṣé ọ̀bàdàlẹ́ bẹ́ẹ̀ ẹni tó ní pé kò lè mọ́ lọ ṣọ́ọ̀ṣì ní gbogbo ọjọ́ Sunday ṣé ọ lọ bẹ́ẹ̀ kalẹ́ ó lè padà kó wọn lọ mọ́. ó lè lóhun ọ̀lọ́mọ́ ẹni tí ń lọ mọ́sálásí gbogbo ìgbà tó pé wọ́n ní nàbà ti pè wọn àkọ́ pé aláyìí ti wá mọ́sálásí bá fún òkèrún tó wọ́n ní wálé ọwọ́ àdìpé kọ̀ lọ́mọ́ ọ̀gá àpadà sí ibú gangan nù ni olówó kò ní mọ́ èyí wọ́n yé sá padà sí ibú amú kankan wá tẹ̀tẹ̀lẹ̀ ọkọ̀ ilé mẹ́ta ló kọ́ tẹ̀tẹ̀lẹ̀ àmọ́ kò ní kankan mọ́ ní. kọ́dà sì kò tí ò ní máwùn tí ń bá ń bẹ láyé ó tún lè padà ní jù bẹ́ẹ̀. ó lè ní ju báwọn lọ àfáà ẹwà Islam. Ọlọ́run ni ò gbọ́dọ̀ bọ́. Ọlọ́run ni ò gbọ́dọ̀ bọ́ àfáà ẹwà Islam. làfáà fi máa pé likulli shay'in idha faraqtahu iwadun. likulli shay'in idha faraqtahu iwadun. àfáà jẹ́ tó máa bí فليس لله إن فارقت من عواد فليس لله إن فارقت من عواد. afẹ́ wa Islam kò bí máa kọ̀rọ̀ ọmọ bí tẹ́lẹ̀ bàbá sunkún tọ́lọ́run
tí wọ́n ń bẹ ọlọ́run lọ́mọ wọn wà pé 40 ọdún tó ti wà ní ọkọ nìyí wọ́n kẹ́ ìbẹ́ta lóbi. likulli shay'in idha faraqtahu iwadun. ọmọ ìyá mi bí wọ́n bá ń bí ọ pé bí wọ́n bá ń bú ọ pé àgàn ni àmọ́ tó fi lé ọmọ rẹ̀ ṣe sọ́dáwọ̀ lójú náà pé ọlọ́run ni ètí ìdáhùn máa bẹ̀ẹ́ má dá wọn lóhùn ọ padà bímọ. likulli shay'in máa bẹ̀ẹ́. idha faraqtahu iwadun. àwọn ọmọ padà máa tó gbówó oúnjẹ. wa laysa lillahi faraqta min iwadin. wa laysa lillahi faraqta min iwadin. Bàbá wọn lọ́darí dé mo ti dáko wọn yìí ọlọ́mọ́sà kẹ́ bàbá wọn lọ́darí dé gbogbo ilé bàbá wọn lọ́darí dé bàbá wa Alhaji Ibrahim lọ́darí dé àwọn ọmọ kí wọn wá sí àgbáyé nù. Bàbá náà dákun Ọlọ́run wọlá gbogbo owó tá a rí lára wọn ìmọ̀ bú owó ní wọ́n sí owó sí bọ́ǹdù owó báyìí wọ́n sì sí méjì báyìí afá ńgbà ọ̀pọ̀lọpọ̀ owó wọn la fi ra tíra níjọ́ wọn bá ti lé wa nílé kí ó fún tíra kan èmi ń lọ bẹ́ẹ̀ nu ńlọrọ àwọn ọlọ́dà nínú yín wà lọ́ọ̀ kí wọn ẹ bá tí wọ́n máa bu aṣọ lọ́wọ́ wọ́n máa tọ́ aṣọ wọ́n máa fà lọ́wọ́ iṣẹ́ àsòkè wọ́n máa kí ọ kéwù sí ń bẹ. ìsìn sòwò tó ná ìsìn sòwò tó ń tọ rẹ̀. ìsìn tọ rẹ̀ ẹ bá jòkó ọkọ àfa ajánásì wọ́n tún máa bu aṣọ lọ wọ́n máa bu aṣọ lọ ó jòkó àfa ajánásì ẹ báyìí tán tó bá wọlé báyìí owó ni wọ́n lọ mú wá ní. ajánásì sún làwọn náà ajánásì tún wá làwọn náà ní bàbá Ọládàrídé gbogbo tí bàbá Ọládàrídé fílẹ̀ lápò ọlọ́ mọ́jọ bàjẹ́. Àmín. Ńgbà díẹ̀ àpẹ́ lọ́nu yìí ńlọra tíranì nínú ni. ilé wọn àti gbogbo àdúgbò wọn nísìnyí wọn ń sàmì báyìí Ọlọ́run ṣàlékún dáadáa fún yìí o. Àmín. afẹ́ Islam àṣẹ àwa ọ̀kọ́lé Ọlọ́run lọ́mọ iye ibi ilé tí wọ́n sí tó ti lọ wọ́n bànú jẹ́. likulli shay'in idha faraqtahu iwadun. afẹ́ Islam àwa yín nìyí ebi gbàgbọ́n la lásọ méjì bọ́wọ́ sí àgbẹ̀yẹ bá ti ní àlọ́bì kan àwa yín ní aṣọ kata àgbọ̀ wọn lánàá láti wọ̀ lónìí. èmi tún sí fìlà lédè àwọn ọmọ kí lórí èmi tún ní fìlà ní kàn sí kan èyí tí n bá rí tọ́ bí àánú fìlà ọlọ́lọ́mọ ìfìlà ọmọ kí ó ti mọ̀ tá padà mọ́ tọ́lọ́mọ bá ń ṣe dáadáa fún ọmọ ọ̀kẹ́ tí ń bẹ nínú ọmọ kí ó nì látara àfẹ́ ọ fẹ́ràn mi akàmọ́kànlá tí ìfún mi ń fìlà mi fà. mi máa béèrè ní bó o ti tó wí hun ọ̀ya owó bó o ti bí mi ń fìlà hun 5,000 yóò sì kọ́ ọ́ bàbò yóò sì fún mi. Ọlọ́run ló mọ ìfìlà tí mo sí lé ní àwa àfẹ́ wa Islam ló ti gbé àwa la wá dà àmọ́ iye aṣọ ta ní mọ́ lónìí àti likulli shay'in ọmọ ìyá mi má bàánú jẹ́ likulli shay'in. ọba àlàáfíà fún wa wọ́n tá ń gbé káàkiri náà Ọlọ́run dá bless má bànújẹ́ má sínú rò afẹ́ wa Islam gbogbo tẹ̀ fún ológun náà kò yọ padà síṣẹ́. afẹ́ wa Islam tó bá sínú rò yóò wá sáré kárí Ọlọ́run wà bọ́mọ lọ. likulli shay'in kàlẹ́ mẹ́wàá táwọn pé wọ́n ti la Àbújá wọn ò sí lé wọn èdè kálẹ̀kùn Ọlọ́run òun ò kú nílé yẹn padà. Ọlọ́run ò ní lé ọ padà. ayaba bẹ ní àkàrà ọ̀là yẹn rò dé tù. Ọlọ́run òun ò ní lé ọ padà. bọ́n bá lọ kẹlẹ̀ kọ́ máa nẹ́bí Ádámà yóò sì máa bínú. Allahu yaghdabu in tarakta su'alahu wa bunayya Adama hina yus'alu yaghdabu. Allahu yaghdabu.